Africa Content TV. Amina. Ilẹ̀ yìí kí máa bẹ̀rẹ̀ láti yọ kí máa kú lójijì. Ṣùgbọ́n àwọn àti ẹ̀rà yìí àti ìjìlá wa oníkú yìí. Amina. Ẹni tí ó bá bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò sọ̀kẹ́tà ṣe òun ló mọ̀ fún rẹ̀. Àwa àgbà ẹ̀yìn ẹ̀kọ́ òní kíákíá ní wàhálà yìí náà.
no more discrimination. Ẹni tó sẹ́yìn orílẹ̀ kọ̀ọ̀kan dáa ẹni kan àdáńtí àwọn yẹn tó ìgbésẹ̀ ọ̀dẹ́sẹ̀ ní ti lọ. Ìdí tẹ́ka lọ kíákíá lọ ní àwọn àfa òun náà ní pé ẹ̀rù ọmọ síra wa. Lónìí a ti gbé ọkọ̀ ẹ̀mí mọ́kàlẹ̀ ìṣọ̀kan ìkàlùkù wọlé ẹni tí o bá ti wọlé tí àṣà bá ti gbé òun ló mọ̀ o àbájá náà dájú wọ́n ní àbájá ó ní mọ̀ṣọ́ iná àwọn àìbájú. Amin.
náà wọ́n sì kọ́ wọ́n sì di ìgbà 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 lára ẹ̀ ó pọ̀ lẹ́nu ẹ wá dé sí àwọn náà wọ́n yìí.